I went for my final clearance. Mo lọ sí school fún gbogbo results torí project mi mo ti ṣe but wọ́n ti fi score sí project score yẹn ló ń dá mi dúró so wọ́n bá sọ pé kí n sanwó regression pé tí n bá ti sanwó regression pé project score mi wọ́n máa fi sí portal so mo lè padà lọ sí ilé-ìwé pé okay kí n lọ ṣe project score yẹn kí n lọ sanwó regression so mo yẹ sanwó regression ní ọjọ́ Monday mo yẹ san tán 3,000 wọ́n wá sọ pé kí n padà wá ní ọjọ́ kejì so inú school ni mo lọ ní ọjọ́ kejì cosmos building ni mo lọ pé okay kó bá mi fi result mi sí ìrìn àjò tí mo rìn lọ́wọ́ nìyẹn tó fi di pé mo dé àgọ́ ọlọ́pàá. Báwo náà ṣe. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Orúkọ yín. My name is Bamigboye Basit. Ẹ sọ̀rọ̀ sókè dáadáa. Kí lórúkọ yín? My name is Bamigboye Basit. Yorùbá ní kẹ́ ẹ sọ Bamigboye Basit. That Yorùbá I'm not too. Ẹ sọ Yorùbá ẹ bá ṣe lè sọ. Bamigboye Basit. Yes. Ọmọ ọdún mélòó ni? I'm 26 years old. 26. Ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Ọmọ ìlú wo ni? I'm native of Ogun State, Abeokuta to be precise. Abẹ́òkúta, àdúgbò wo l'Abẹ́òkúta? As in state, Abeokuta South, Abeokuta South local government. Area. Olonsogo. Àlàyé Olonsogo ló tún lẹ́nu sọ Yorùbá ó yá padà sí Yorùbá. Olonsogo Yorùbá ní kẹ́ ẹ máa sọ ẹ má sọ. Má sọ Yorùbá wọ́n gbé èbó ó yá. Iṣẹ́ kí lẹ ń ṣe? I'm a student. Akẹ́kọ̀ọ́ ní àbí ilé ìwé lẹ́nu àti pé kọ́ọ̀sì wo lẹ ń ṣe? Tasued University of Education, Department of Economics, Cosmos Building. Economics. Ọdún kèlò lẹ wà? I'm 2017 set. So due to COVID-19 and 8-month strike, so that's the delay. Ìpele kan lẹ wà, level wo lẹ wà? I'm done. Ẹ ti parí àgbẹ̀? Yes. Kí ni ó gbé yín dé àgọ́ ọlọ́pàá? I went for my final clearance. Mo lọ sí school fún gbogbo results torí project mi mo ti ṣe but wọ́n ti fi score sí project score yẹn ló ń dá mi dúró so wọ́n bá sọ pé kí n sanwó regression pé tí n bá ti sanwó regression pé project score mi wọ́n máa fi sí portal so mo lè padà lọ sí ilé-ìwé pé okay kí n lọ ṣe project score yẹn kí n lọ sanwó regression so mo yẹ sanwó regression ní ọjọ́ Monday mo yẹ san tán 3,000 wọ́n wá sọ pé kí n padà wá ní ọjọ́ kejì so inú school ni mo lọ ní ọjọ́ kejì cosmos building ni mo lọ pé okay kó bá mi fi result mi sí ìrìn àjò tí mo rìn lọ́wọ́ nìyẹn tó fi di pé mo dé àgọ́ ọlọ́pàá. Báwo náà ṣe mú yín ìṣàlàyé bá ṣe mú yín? Inú school ni mo wà tí ọ̀kan lára àwọn school security tó kọ́ sọ pé kí n dúró ó béèrè pé ṣé am I a student? I told him I'm a student. He was trying to ask me where's my school ID card but due to changing of ID card yearly and I'm not with my ID card at the moment. I told him I'm not with my ID card. He told me that I should log into my portal but quite unfortunate I'm not with my phone. And the security told me that let's go to the security post that when I'm there, I will log in my portal. And I told him no stress. Sọ Yorùbá, Abba. Bọ̀sọ́mọ Yorùbá ní ẹ̀nà. English náà kò. Ṣé èbó gan ló ń sọ yín? Ṣé èbó gidi ló ń sọ yẹn ni? Sọ Yorùbá. So. Wọ́n sọ pé o ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù ẹ̀. Kò sí fóònù lọ́wọ́ rẹ. Kò sí fóònù lọ́wọ́ mi. Security dẹ̀ pé ṣé ọmọ ilé ẹ̀kọ́ ni mí. Mo dẹ̀ sọ fún wọn pé ọmọ ilé ẹ̀kọ́ ni mí. Wọ́n dẹ̀ kí n login portal mi kò dẹ̀ sí fún tí máa fi login portal mo jẹ́ ní sọ pé kíkan náà àwọn ọmọ school ni wọ́n gbà pé kí n login sórí fún mi gbọ́ wọn gbà wọ́n ní tí bá ti dé ọ̀dọ̀ àwọn pé máa login mo dẹ̀ kó yá bí ká máa lọ láti bẹ̀ ọ̀hún jẹ́ kí n login gan wọ́n kàn fi handcuff sí mi lọ́wọ́ àṣebẹ́ ní kí wá login portal mi ní ìbá wọn sọ kankan handcuff ṣáà lọ́ọ́ mi ṣá wọ́n dẹ̀ gbé mi lọ sí ọ̀dọ̀ àgọ́ ọlọ́pàá. Ẹ̀sùn wọn náà fi kẹ́ nígbà tí o dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n sọ pé ayé ni
wọ́n sọ pé àyè nìyẹn àbí àyè nìyẹn. Àwọn ní ẹ̀sùn wọn ló fi kàn mí. wọ́n sọ pé ayé nìyẹn ṣáyé wà ní ẹ. Ayé ni. Báwo ni o ṣe darapọ̀ mọ́ ayé àwọn onímọ̀ ẹ̀rọ? Nígbà 2019 tó ṣe wọlé ìwé rẹ̀ rárá tó parí. 2019 ni mo ní ẹ̀gbọ́n kan ní Abẹ́òkúta nígbà tó yọ ọmọ Abẹ́òkúta ni bọ̀ àwọn ti ṣetán ní skul wa náà ni wọ́n wá sọ wọ́n lè pé àpé báwo ni ọ̀dà Yusuf sọ wọ́n lè pé àpé ṣé skul mi lọ mo ní bẹ́ẹ̀ ni tí máa ṣáà wá sábẹ́òkúta ṣáà máa ń Giga ṣáà máa ń kí wọ́n wá lè pé àpé báwo ni pé ibi kan wà lájọ máa lọ pé kí n máa fọ pé kò sí nǹkan tó jẹ́ pé ìgbò ni wọ́n yàtọ̀ fún mi pé bíi pàtí ṣàwọn ìyá kò sọ̀rọ̀ sọ ọjọ́ yẹn bí mo ṣáà ṣe wálé ní weekend nǹkan sọ wọ́n yẹ kí ẹ̀gbọ́n pàtí tẹ́lẹ̀ pé sáwọ́dì pé mo ti wà hándù wọ́n lè kó pé àwọn máa pè ọ̀sẹ̀ yẹn wọn pé mo jáde bí ọ̀sẹ̀ kejì ṣan ṣáà pé pé àpé máa bọ̀ mo lè lọ bá wọn aṣáwà níbi tá a ti ń gbafẹ́ tá a ti ń ṣe fàájì mi ò dẹ̀ máa ń mutí mi máa ń ṣe àwọn ọ̀dọ́ máa ń máa ń mutí mi máa ń mú wọ́n ṣáà pé kí ni mo ṣáà pé kọ́sà fún mi ní mọ́ọ̀tì àti bọ́ọ̀tù wọ́tà ṣáà lọ mú ṣá mo lè máa di alẹ́ wọ́n ṣáà pé ká máa lọ ẹni tí mo dẹ̀ láìkì mo ṣáà pé ó yà ká máa lọ wọ́n ṣáà lẹ́ ń lọ wọ́n ṣáà fún mi ní kìnní kan ṣá mi ìwé kí ni mọ́ọ̀tì yẹn ní ṣáà lọ ń lọ ṣá ló yẹ di pé Adénugbó. ní position tiẹ̀ nínú ẹgbẹ́ òkùnkùn. ní ìgbà position kankan. òkè àwọn tí mélòó ló ti jọ tẹ̀lé wọn lórí. Outing mi ìlú outing wọ́n fi nǹkan sínú mọ́ọ̀tì tẹ mú oúnjẹ yẹn. wọ́n fi nǹkan sínú mọ́ọ̀tì mi ibẹ̀ kan mo ti mọ̀ mi ìṣàmù ṣàmùṣàmù yẹn pé ṣe mọ̀ ó yàtọ̀ sí pé èèyàn mú mọ́ọ̀tì lásán so bá ṣe lè máa rí pa máa Adénugbó mi ìṣàlè mo ṣáà Adénugbó wọ́n ṣáà ná mi ṣá ibi táwọn èèyàn dẹ́ pọ̀ tí èmi nǹkan fẹ́ ṣe wọ́n jẹ́ ní kí n bọ́ ṣọ́ mi mo dẹ̀ bọ̀. ìgbà tó mú mọ́ọ̀tì yẹn kí ni ó fi hàn pé nǹkan pé kò ṣe mọ́ọ̀tì lásán. mi ì tí mọ̀ gbogbo gbà yẹn nígbà tá a ti dé ní gbogbo ìṣẹ̀mọ̀ pé pé mọ́ọ̀tì nǹkan tó bá ń ṣe mi gẹ́tara mi so bóyá lọ nìyẹn. ìgbà tí a dé kí ló wá ṣẹlẹ̀ nígbà tí Adénugbó yẹn. ṣé màá mo ti mú kan so ọkọ̀ mo ní kéyìn ní bọ́ọ̀ṣọ̀ àwọn tó wọ́n pàṣẹ mi lè tẹ̀lé sẹ́ka àìbáyìí bọ́ wọ́n ṣáà ní ká dojúbolẹ̀ àdẹ̀ dojúbolẹ̀ so títí tó fi ṣe wọ́n náà yàbí. bẹ́ẹ̀ni. lẹ́yìn tán náà yìí kọ́kínà tó ṣe fún mi. ẹ̀hán kan náà wá náà ni nígbà tá a dẹ̀ bọ́yè náà wá àdojúbolẹ̀ náà ni gbogbo bọ́yè náà wá àwà lórí ìdojúbolẹ̀ so. àwọn tó náà yìí tó mélòó. ṣé mo kò ní ṣe ọ̀sán òru ni so mi ì sẹ pé èèyàn báyìí àbáwọn èèyàn báyìí aṣáfùnmí pé nínú ni. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.